ọwọ́ ọlọ́pàá tẹ Ayederu sójà nípínlẹ̀ Ọ̀yọ́. ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti tẹ àfúrásì kan tó lọ́wọ́ nínú ìwọlé jíjà àti pípẹ́ ara ẹni ní sójà láti fi hùwà láabi. ọkùnrin kan Adégbèga Sunday láti agboolé ọba lágbègbè Ìjẹ̀rù nílùú Ògbómọ̀ṣọ́ ló fi ọ̀rọ̀ náà tó àwọn ọlọ́pàá létí. ó ṣàlàyé pé ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá ọdún yìí ni òun fi fọ́nrán alùpùpù olè fọ́n lédi òun sórí Facebook fún títà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń pe òun láti fi èròǹgbà wọn hàn nípa ọkọ̀ alùpùpù ọ̀hún. ó sọ síwájú pé nígbà tí wọ́n ṣe ètò ìdúnàdúrà pẹ̀lú ọ̀kan lára àwọn tó fìfẹ́ hàn láti rà á pé ni ó ń pe ara rẹ̀ ní Lance Corporal Bámidélé Samson NA356241/16. èyí sì jẹ́ kí Adégbóyèga nígbàgbọ́ kíkún nínú rẹ̀. lẹ́yìn rẹ̀ ló gba kọ́kọ́rọ́ alùpùpù ọ̀hún nírètí pé ó fẹ́ gbọ́sẹ̀ rẹ̀ wò ni. àmọ́ sí ni arákùnrin Ayederu sójà yìí gbébẹ̀ o. lẹ́yìn ọ̀rẹyìn àwọn ọlọ́pàá fi òfin gbé ní ilé oúnjẹ kan nílùú Ìlọrin tó sì jẹ́wọ́ pé lóòótọ́ lòun jẹ̀bi ẹ̀sùn náà. kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ ti wá gbóríyìn fáwọn ọmọ iléeṣẹ́ ọlọ́pàá fún iṣẹ́ ribiribi tí wọ́n ṣe yìí. ó sì tó dúpẹ́ pàtàkì lọ́wọ́ ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí Káyọ̀dé Ẹgbẹ́tọ́kọ̀ fún dídojú ìjà kọ ìwà ọ̀bàyéjẹ́ láwùjọ. ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn yóò mú ojú afurasí ọ̀hún ba ilé ẹjọ́ lọ́gán tí ìwádìí bá ti parí.